Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV Muswobi. Tá a bá wò ó, òun lẹ́rí tí àwọn èèyàn ń jáde wọ́n ti parí ẹjọ́ tòní, wọ́n tún ní ó di ọ̀la kí wọ́n tó ti tẹ̀síwájú lórí ẹjọ́ ikú Adegoke. Òun lẹ́rí tí àwọn èèyàn ń bọ̀ta lọ́nà kan òjọ̀kan, àwọn lọ́ọ̀yà ń bọ̀ta, bẹ́ẹ̀ ni àwọn èèyàn tí wọ́n lọ fojú wọn lóúnjẹ náà ń bọ̀ta. Àmọ́ ìdí tí a ṣe lè gbé àwọn ayàwòrán wa wọnú kóòtù ni wípé ilé ẹjọ́ àti òfin ò fàyè gba àwọn oníròyìn láti gbé kámẹ́rà sí ojú nǹkan tó ń ṣẹlẹ̀ tí wọ́n bá ti ń sọ̀rọ̀. Òun lẹ́rí tí àwọn èèyàn ń jáde lọ́lọ́kọ̀jọ̀kan, àmọ́ wọ́n fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò lórí ọ̀rọ̀ bí ẹjọ́ ṣe rí ní ilé ẹjọ́. Òun lẹ́rí tí lọ́ọ̀yà yìí sọ̀rọ̀ tó ní pé dandan ni kí ìdájọ́ òdodo ṣẹlẹ̀ torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni àwọn ti fìdí ẹ̀ múlẹ̀. Ó tún tẹ̀síwájú o, ó ní pé tí ẹjọ́ yìí bá máa tètè parí, ó máa tó bí oṣù kan, oṣù méjì sí oṣù mẹ́ta, àmọ́ adájọ́ ń gbìyànjú láti rí wípé wọ́n ṣe kíákíá lórí ẹ̀. Ó ní ìdí tó ṣe máa pẹ́ ni pé ẹjọ́ àti ẹ̀sùn tó lágbára ni wọ́n fi kan Dr. Adedoyin. Èyí ló fà á tí ó fi mìíràn dàbí wípé ẹjọ́ yìí wọ́sẹ̀ díẹ̀ nílẹ̀, àmọ́ torí wípé adájọ́ yìí ó nígbàgbọ́ ó sì fẹ́ dájọ́ yìí bó ṣe tó àbí bó ṣe yẹ, ó ń gbìyànjú láti rí wípé àwọn ẹjọ́ yìí ó ṣe kíá. Ẹ gbọ́ díẹ̀ lẹ́nu ọ̀rọ̀ tí lọ́ọ̀yà yìí sọ. We are here for justice, and the outcome you are saying, you can also attest that the court is doing its best. Imagine within a space of 2 weeks, we've taken about 6 witnesses. Tomorrow we shall continue. So I think the court is doing its best, and we on our part, we are doing our best. How soon do you think this judgment will last? That the judgment will be delivered? This is a case, a capital offense, and we are doing our best. So to tell you, to project how long it's going to last, I wouldn't perceive, because I'm not the judge. But however, I'm telling you that in a few months' time, we shall come to the conclusion. Okay. Concerning the exhibit you talk about in the courtroom, that by next week Tuesday, how possible is that with what the witness has said? By next week, the exhibit will be here. Okay. No matter, at least we'll get the exhibit here. Do you want to? No, I thought Yoruba introduction. Okay, New Yoruba, sir. I don't speak Yoruba. Yeah, you don't speak Yoruba? I'm not an Yoruba man. I thought you were. Okay, your name, your full name? I'm M.O. Omosu. Omosu as your in full. O-M-O-S-U-N. The full O-M-O. Okay, Matthew Omosu. Okay. O-M-O-S-U-N. S-U-N. O-M-O-S-U-N. Okay, thank you, sir. Thank you. You're writing down. Yeah. Okay, from the beginning, sir. Adegoke wọ́n ti ń kó wọn náà ní
gbogbo àwọn tó ń bèrè pé ibo la wà, ìlú Òṣogbo la wà níbi tí ìgbẹ́jọ́ lórí ikú tó pa Adegoke ní Hilton Hotel ní Ilé-Ifẹ̀. Láti bí aago 10 ni àwọn adájọ́ ogun méjèèjì ti ń ṣàtótónu. Onídàájọ́ àgbà sì ti sún ìgbẹ́jọ́ di ọ̀la nígbà tí ìgbẹ́jọ́ náà tẹ̀síwájú. Ṣùgbọ́n tá rí nínú ìgbẹ́jọ́ tó wáyé lẹ́nu náà ni pé àti wípé wọ́n ti mú àwọn tí a lè pè ní witness 6 wá sí ilé ẹjọ́ láti wá jẹ́rìí sí, àwọn ajẹ́rìí 6 láti wá jẹ́rìí sí ohun tí ó ṣẹlẹ̀ títí tí ìgbẹ́jọ́ bí tó ṣẹlẹ̀ ní ọjọ́ náà, bí ó ṣe lọ nípa ikú olóògbé Timothy Adegoke. Ìlú Òṣogbo la wà ní ilé ẹjọ́ gíga ti ìlú Òṣogbo. Adájọ́ lọ́ọ̀yà tí ó dúró fún ìdílé Adegoke, Timothy Adegoke, ti sọ wípé ẹ̀rí máa jẹ́mi èso 6 ni àwọn tí wọ́n wá sí ilé ẹjọ́ látìgbà tí ìgbẹ́jọ́ náà ti bẹ̀rẹ̀. Wọ́n dẹ̀ tún fi tó wa létí pé àwọn ẹ̀rí máa jẹ́ nìṣó witness wọ́n sì tún ń bọ̀ lọ́la láti wá sọ ohun tí ó ṣẹlẹ̀ ní ìlú Ilé-Ifẹ̀ títí tí àti tí wọ́n mọ̀ nípa ikú ọ̀gbẹ́ni Timothy Adegoke. Ìlú Òṣogbo la wà, BBC News Yorùbá wà ní ìkàlẹ̀ láti mú ohun gbogbo wá sí ojú wòran yín. Agbẹjọ́rò fún ìdílé Timothy Adegoke ti sọ wípé gbogbo ohun tí ó tó ni àwọn ó mú wá sí ilé ẹjọ́ láti fìdí ẹ̀ múlẹ̀ bí ọ̀gbẹ́ni Timothy Adegoke ti ṣe aláìsí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ìlú Òṣogbo la wà, BBC News Yorùbá wà ní ìkàlẹ̀ láti mú ohun gbogbo wá sí ojú ìwòran yín. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe hete. Face TV was Swoby.